الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين. أما بعد، أقول فالله سبحانه وتعالى أتوكاتك فنبي محمد صلى الله عليه وسلم ìkí àtọ̀lọ́ Ọlọ́run tí a tọ́ ọkọ́ mọ́ lórí ànábì nìkan kó wọn bá ara ilé àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tá bá ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam títí jọ́rọ̀ al-qiyamah. Eléyìí ni tẹ̀síwájú níbi àlàyé tí a ń ṣe fúnra wa tírà Tawhidul Muyassar àti bá àlàyé náà dojú ewé ẹlẹ́kẹrìnlélógún tó ń ṣe 24 bẹ̀rẹ̀ láti dé àlàyé abala yìí a ní fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ pọ̀ púpọ̀ lórí rẹ̀, a jẹ́ kó jẹ́ pẹ́ńtọ́pẹ́ tó bá ṣe ti ń bá a bọ̀ látijọ́ yìí náà ni padà ìṣẹ́ fúnra wa pé a fẹ́ jẹ́ kí àlàyé máa gùn púpọ̀, a fẹ́ máa ṣe pẹ́ńtọ́pẹ́ńtọ́ tí ò ní àbùjẹ ǹjẹkù nínú, tí ò sì ní gùn jù, tí ò wá ń jẹ́ sí pé àǹfààní la fẹ́ rí mú àní rí mú níbẹ̀. So àfáà ní abala yìí wọ́n ní tàríkù shirk, òun náà ni ìtàn ẹbọ, bó ló ṣe bẹ̀rẹ̀, báwo ló ṣe wọlé. Eléyìí wọ́n wá ní kí at-tawhidu wal-asl, wàá rí at-tawhidu tarí wọ́n ní pé ìmọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kan tarí wal-asl, òun náà ní ìpìlẹ̀ fi bani Adam, òun náà ní ìpìlẹ̀ àwọn ọmọ ànábì Adam, tó ń túmọ̀ sí pé káàrin yẹn tó mọ ẹbọ rárá orí tawhidi náà wà, wọ́n ń ṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kan ni. wa shirku tari'un wa dakhil, àfáà ní kẹ́ wàá rí ẹbọ tẹ́rí ẹbọ já wá ni ó sì wọlé ni lẹ́yìn ìgbà táwọn èèyàn ti wà lórí ìmọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kan. ayé pé látòrí ànábì Adam alayhi salatu wa salam tó jẹ́ àbá ńlá wa, gbogbo wọn sì wọ́n ń sin Ọlọ́run ọba, wọ́n ń gbéjọsìn fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni. báyìí kó tó di pé ẹbọ wá wọlé. àfáà wá ní kẹ́ ká mọ̀ qala Ibn Abbas radiyallahu anhuma, gẹ́gẹ́ bí Ibn Abbas kọ́lọ̀mbá ní kẹrù àti bàbá yìí ti sọ pé kana bayna Adam wa Nuh 'asharatu qurun, rí pé ànábì wa Adam àti ànábì wa Nuh alayhi as-salatu was-salam bí ọdún bí káníké bí 'asharatu qurun, kọ́rùnù mẹ́wàá ló wà ní àárín wọn, kulluhum ala tawhid, gbogbo àwọn tí láàrin àwọn méjèèjì yìí kulluhum gbogbo wọn wà lórí ìṣẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kan ni. tó túmọ̀ sí pé láàrin ànábì wa Adam kó di Ọlọ́run ọba subhanahu wa ta'ala gbé ànábì wa Nuhu jáde, gbogbo àwọn tó ń ṣẹ̀mí ní láàrin rẹ̀ yìí gbogbo wọn wà lórí tawhid, wọ́n ń ṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kan ni. afáwa ní kẹ́ wal ma hadatha ash-shirku fil ard, wá rí àkọ́kọ́ nǹkan tó mú ẹbọ ṣẹlẹ̀ lórí ilẹ̀. ẹni kana fi qawmi Nuhin lamma ghalaw fi s-salihin, nígbà tí àwọn tó jẹ́ àwọn ìjọ ànábì wa Nuh alayhi salatu wa salam tí wọ́n ṣe àṣejù, tí wọ́n kọjá àlà nípa àwọn ẹni ire wọn tó ti lọ. wa sawwaru suwarahum thumma ala amruhum ila ibadatihim min dunillah, àwọn ẹni ire tó ti lọ yìí wọ́n ya ère wọn kalẹ̀, wọ́n gbẹ́ ère wọn kalẹ̀ pàmò fẹ́ fún wọn rántí wọn ni, ṣùgbọ́n látàrí pé nǹkan tí wọ́n ṣe yìí ó padà wá di kẹ́kọ̀ọ́ wá ń jọ́sìn fún wọn. ó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ wọn láwọn fẹ́ mọ jọ́sìn fún wọn, àwọn yà wọn pé àwọn ẹni ire, àwọn ẹni dáadáa tí wọ́n lọ yẹ jẹ́ àyà ère wọn kalẹ̀, ṣùgbọ́n padà di ẹbọ mọ́ Ọlọ́run, padà ń sìn wọn. fa arsalallahu ilayhim Nuha alayhi salam, Allah subhanahu wa ta'ala wa rán Ànábì wa Nuhu sí wọn, yad'uhum ila tawhid, ó wá ń pè wọn síbi ìṣẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala lọ́kan, tó ń túmọ̀ sí pé eléyìí ni bí ẹbọ ṣe bẹ̀rẹ̀. àwọn náà mọ̀ pé wọ́n á dẹwọ́ mọ́ àwọn lọ́wọ́, ṣùgbọ́n àtàwọn lọ ṣe irú nǹkan bá padà wá dẹwọ́ mọ́ wọn lọ́wọ́. eléyìí ní bí ẹbọ ṣe ń bọ̀ náà nìyẹn, kọ́nà tó wá gbá ànábì wa Nuhu jáde. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó tún dórí ànábì wa Musa alayhi salatu wassalam, nígbà tí àwọn ìjọ rẹ̀ tí àwọn náà mú nǹkan tí wọ́n fọwọ́ àwọn iṣẹ́ tó ń jẹ́ ayél tí wọ́n gbé tí wọ́n káàfù rẹ̀ tí wọ́n wá ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. Ọlọ́run bá fi ń sọ̀rọ̀ wọn nínú àyà oríṣiríṣi, Ọlọ́run bá sọ̀rọ̀ wọn nínú Suratul Baqara àtàwọn àyà mìíràn pé àtàwọn pé Musa tó fi wọ́n lẹ̀ tó kú láàrin wọn. lẹ́yìn rẹ̀ ní Sámírì òun ló wá sọ fún wọn pé kán mọ̀ sí ayél. eléyìí nínú àwọn bí ẹbọ ṣe ń wọlé ni, kó jẹ́ pọ́padà túbá tó bá subhanahu wa ta'ala náà sì gbìyànjú ó sì gba tútúbà wọn. nínú àwọn ìran ẹbọ òun náà ni ìran ẹbọ ashirk fi nasara, èyí ó ṣe lọ́dọ̀ àwọn láàrin àwọn nasara. eléyìí wọ́n ní pé hadatha ba'da rafi Isa alayhi salam ila as-sama'i faja'a
قال الذي كان يظهر الإيمان بالمسيح مكرا وخداعا فأدخل في دين النصارى التثليث وعبادة الصليب وكثيرا من الوثنيات إليه دوشل ní nígbà ànábì wa Ìsá alayhi salatu wassalam nígbà tí Ọlọ́run subhanahu wa ta'ala gbé lọ sí sánmọ̀ nígbà tí Paul dé lẹ́yìn rẹ̀ òun ló wá gbé tó ń ṣe bóyá òun ní ìmánì ṣùgbọ́n òun ló mú kí nìyẹn o òun ló mú ìmọ̀ pé Ọlọ́run ọba ní mẹ́ta lọ́kan òun ló mú wọlé ó tún mú àwọn ìran ẹbọ lára rẹ̀ náà ni wọ́n ṣe ń jọ́sìn fún Sùlẹ́ìm tó ń jọ́sìn fún kọ́ọ̀sì tó ń ṣe gbogbo àwọn onírànràn nínú àwọn ìran ẹbọ eléyìí nígbà àwọn ẹbọ yìí náà ṣe ń ṣẹlẹ̀ nínú rẹ̀ òun náà ni ẹbọ yìí tó ṣẹlẹ̀ ní àárín àwọn Lárúbáwá yìí tó ṣẹlẹ̀ látọwọ́ Amru al-Khuzai الذي غير دين إبراهيم عليه السلام وجلب الأصنام إلى أرض الحجاز وأمر بعبادتها eléyìí nínú rẹ̀ náà ni èyí tó yẹ sí pé ó ṣẹlẹ̀ lọ́wọ́ Amru al-Khuzai eléyìí tó yẹ pé òun ló yí ẹ̀sìn Ànábì Ibrahim alayhi salatu wa salam padà torí Ànábì Ibrahim bá ṣe mọ́ bọ́lá bá ṣe ròyìn ẹ̀ fún apó náà ni bàbá àgbàgbọ́ ṣùgbọ́n tó yẹ pé àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀ wọ́n ń sin Ọlọ́run ọba wọ́n ń ṣèjọsìn lórí nǹkan tí wọ́n bá àwọn tó bá Ànábì Ibrahim alayhi salatu wa salam ló gbà kó tó wá di pé Amru al-Khuzai dé òun ló wá change ẹ̀sìn yìí òun ló mú ẹbọ wọlé ló fa ẹbọ wọlé ló káwọn náà fi lọ ń ṣe tó fi lọ ń ṣe ẹbọ eléyìí nínú àwọn ọ̀rẹ́ ẹbọ àwọn náà tún kàfà tó mú wá pé èyí tó tún ṣẹ̀ lọ́wọ́ àwọn Ṣíà tó yẹ sí pé tí ó di pé wọ́n mọ àwọn ilé banaw al-mashahida ala al-qubur tí wọ́n mọ àwọn ilé lórí àwọn sàárè tó wá lọ ń ṣe tọ̀wá fún wọn tí wọ́n ń jọ́sìn fún wọn lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala eléyìí nínú àwọn nǹkan tó fa ẹbọ nínú àwọn nǹkan tó fa ìjẹ kèfèrí sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ni àfáà tún wá tẹ̀síwájú lórí ní ojú ewé 26 àfáà ní pé khuturatu shirk wa uqubatuhu wá rí aburú tó wà fún ẹbọ àti àwọn ìjìyà tó wà fún eléyìí láàfi lè mọ̀ wípé ẹbọ rèé nǹkan tó yẹ kí á gbìyànjú láti jìnnà sí ni táwọn afáwa ń ṣàlàyé fún wa pé ẹbọ ẹ jẹ́ á lọ mọ̀ pé wọ́n ń sọ wa fún alára kúrò níbi nǹkan tó lè mú wa dún lórí ibúwájú Ọlọ́run subhanahu wa ta'ala ni nínú rẹ̀ nínú àwọn nǹkan tó ń túmọ̀ sí pé ẹbọ nǹkan tó lágbára ni anna Allaha la yaghfiruhu idha mata sahibuhu wa lam yatub minhu òun náà nípa Ọlọ́run subhanahu wa ta'ala kò ní forí jẹ ẹni tó bá kú sórí ẹbọ ẹni tó bá lè kú sórí ẹbọ tí ó sì túbá tó fi kú ẹni iná ni ẹni ìyà níwájú Ọlọ́run subhanahu wa ta'ala ni ẹ̀rí ilé Ọlọ́run subhanahu wa ta'ala tó sọ ní Suratul Nisa inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run subhanahu wa ta'ala ò ní ṣàforíjì fún ẹni tó bá ṣe ẹbọ sí wa yaghfiru ma duna dhalika liman yasha tọ́lọ́run bá sì wọlé ó sì lè ṣàforíjì fún ẹni tó bá ṣe fún ẹni tó bá wù nínú àwọn ẹrù rẹ̀ tó bá wù nínú àwọn ẹ̀ṣẹ̀ míì ṣùgbọ́n tó bá ṣe ẹbọ láyọ̀ Ọlọ́run ò ní foríjì láyé nínú àwọn eléyìí ló ń túmọ̀ sí pé ẹbọ nǹkan tó léwu ni nínú àwọn nǹkan tó wà fún ẹbọ òun náà nínú aburú tó wà fún òun náà ni pé sahibuhu kharijun min millatil Islam òun náà ni pé ẹni tó bá jẹ́ lẹ́bọ rèé wọ́n ti kú nínú Islam ó ti kúrò nínú Islam ẹni tó bá ti ń ṣe ẹbọ ó ti dẹni tó ti kúrò nínú ojú ọ̀nà Islam kódà kó mọ lóhun kó òun jẹ́ orúkọ mùsùlùmí tó bá ti mú ẹṣẹ ẹbọ tó sì ń fi ń ṣèjọsìn pé òun ló ń ṣe ohun kan tó bá wù kó ló jẹ́ ó ti dára wọn nìyẹn ó ti di kèfèrí nìyẹn torí ẹ̀ halalu dami wal mal irú ẹni báyìí ń sìn owó rẹ̀ ó ti di ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ rẹ̀ náà ṣe ti di ẹ̀tọ́ ẹ̀rí eléyìí òun náà lọ́wọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ní pé nusuratu at-tawbah fọwọ́n kẹfà ìyànsálákọ̀ ashhurul hurum fọwọ́n bá ní pé tí oṣù abìwọ̀ tó bá ti lọ faqtulul mushrikin ẹ̀ bá wọn olùṣẹ́bọjà haythu wajadtumuhum gbogbo àyíká yìí tó bá ti mú wọn wa khuduhum wahsuruhum ẹ̀ mú wọn kẹsì ṣe muhasara fún wọn kẹsì hisaru wọn kẹ kámpù wọn kẹ wọn jẹ kí wọn rí ibi gbà eléyìí nínú àwọn nǹkan tó ń bẹ lórí ẹni tó bá ti jẹ ẹlẹ́bọ ni nínú àwọn nǹkan tó ń jẹ ẹni tó bá nínú àwọn aburú tó wà fún ẹni tó bá ti jẹ ẹlẹ́bọ àbẹ́bọ òun náà ni pé inna Allaha ta'ala la yaqbalu minal mushriki 'amala òun Allah subhanahu wa ta'ala kò ní gbaṣẹ́ olùṣẹbọ tó bá ṣiṣẹ́ olórí Ọlọ́run bá ò ní gbà lọ́wọ́ rẹ̀ وما عمله من أعمال سابقة تكون هباء منثورا gbogbo iṣẹ́ tó wá wù kó ṣe nínú àwọn iṣẹ́ ó di síwájú gbogbo iṣẹ́ yìí á di nǹkan tó yẹ sí pé á di
á di nǹkan tó yẹ pé kò ní wúlò fún un, á di nǹkan tó yẹ pé á dàgbà tí atẹ́gùn tó bá gbé iyẹ̀pẹ̀ àbí tó bá gbé ìfin ni. Eléyìí nínú àwọn nǹkan tó túmọ̀ sí pé ẹbọ nǹkan tó léwu ni. Ẹ̀rí eléyìí nínú àwọn Allah subhanahu wa ta'ala tó wá ń sọ tó Furqan tọ́lọ́run bá ní wa qadimna ila ma 'amilu min 'amalin faja'alnahu haba'an manthura. Ọlọ́run bá ní kí àwọn nínú àwọn yẹn ti ṣe síwájú nínú àwọn iṣẹ́ tí wọ́n látọ́ tí òbí àwọn ti tì síwájú Ọlọ́run bá subhanahu wa ta'ala. Ọlọ́run bá ní kí a ṣe àwọn iṣẹ́ wọn ní nǹkan tó yẹ pé nǹkan tó kàn ṣe àfẹ́ dànù tí ò ní wúlò fún wọn. Eléyìí ń túmọ̀ sí pé ẹbọ nǹkan tó léwu ni. Nínú ẹ̀rí rẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala tó wà ní suratu Zumar. Allah bá ní kí wa laqad uhiya ilayka wa ila alladhina min qablik. Allah bá ní kí àwọn Ọlọ́run ọba àti gbé wáyé wa bàtà àwọn tó ti síwájú rẹ̀. La in ashrakta tó bá lọ ṣẹbọ pẹ́rẹ́ la yahbatanna 'amaluk, iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wa la takunanna minal khasirin, ó sì máa bẹ nínú àwọn tí yóò pòfo. Eléyìí nínú àwọn ẹ̀rí tó ń túmọ̀ sí pé ẹbọ nǹkan tó yẹ sí kémi àti kágbìyànjú àti jìnnà sí ni. Ẹni tó bá ti ń ṣẹbọ mo ń pè ọ́ lónìí tó yẹ kó bá ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí, jìnnà sẹ́bọ. Nínú àwọn èyí tó jẹ́ ìparí nínú àwọn aburú tó wà fún ẹbọ tó yẹ pé yẹ kí ó tó tún túmọ̀ sí pé nǹkan tó yẹ kí wọ́n ń jìnnà sí ni. Anna dukhula al-jannati alayhi haram. Òun náà ní wípé ẹni tó bá ti jẹ́ lẹ́bọ aljanna ti dèwọ̀ fún wa huwa mukhalladun fi nari jahannam. Irú ẹni bẹ́ẹ̀ rí ó sì jẹ́ ní tó yẹ sí pé inú iná ni ó mọ̀ bẹ́ẹ̀ lọ gbére. Eléyìí nínú àwọn nǹkan tó yẹ kéèyàn ti bẹ̀rù ni. Torí náà wá kúrò láyé yìí tán a tún lọ síbòmíì. Tí wọ́n bá kú tán kó wá sí pé inú iná ni ìfúnpadà sí yàn. Ó túmọ̀ sí pé nǹkan tá à ń sọ yìí nǹkan tó léwu ni. Ẹ̀rí eléyìí òun náà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó sọ nínú suratul Ma'idah. Allah bá ní kí innahu man yushrik billah. Allah bá ní kí dájọ́ tó bá ṣe bọ́ sọ́lá Allah subhanahu wa ta'ala faqad harrama Allahu alayhi al-jannah. Allah bá ti ṣe al-jannah léwọ̀ fún wa ma'wa'u an-nar. Ibù padà sí rẹ̀ inú iná yóò jẹ́ wa ma liz-zalimina min ansar. Kò wá sí ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ fún ẹni tó bá jẹ́ alábòsí. Táwọn alábòsí òun náà lẹ́ni tó ń ṣe ẹbọ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó yẹ kó gbé ìjọsìn fọ́lọ́run ọba tí ò wá gbé fọ́lọ́run ọba tó wá ń gbé fún nǹkan míì. Ká wá wú àwùjọ wa lónìí. Ẹ jẹ́ wo báwọn èèyàn ṣe ń ṣẹbọ lọ. Ẹ jẹ́ wo báwọn èèyàn ṣe wá ń gbé nǹkan tó jẹ́ ìjọsìn fún ẹlòmíì tí ọ̀rọ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala. Àdìsọ́ náà nínú àwọn ìdánilẹ́lórí síwájú fún wa pé àwọn nǹkan tó bá ti jẹ́ ìjọsìn rèé kì í ṣe fẹ́lòmíì àfọlọ́run ọba subhanahu wa ta'ala. Torí ẹni túmọ̀ la ilaha illallah tá ń sọ fún wa pé la ma'buda bihaqqin, kò sẹ́ni kankan tó tọ́ sí ìjọsìn lódodo àfọlọ́run ọba subhanahu wa ta'ala. Ẹni tó bá ti wá lọ ń gbé ìjọsìn tó ń gbé fẹ́lòmíì tó ọ̀rọ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala, irú ẹni báyìí ti ń ṣe ẹbọ ni. Gbogbo nǹkan tó wà kó ní kẹ́ni yẹn mọ̀ pé kódà kó mọ̀ pé rẹ̀ láàfà tó bá ti mọ̀ gbé ìjọsìn tó yẹ tó ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wá ń gbé fẹ́lòmíì, irú ẹni báyìí kò sí nínú Islam mọ́. Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣọ́ èmi àti yín kò níbi ẹbọ, kó ṣe wá lọ́kàn nínú àwọn tí wọ́n sí pé tawhid wọn yóò dúró dédé, kó ṣe wá lọ́kàn nínú àwọn tí wọ́n sí pé tí wọ́n lè máa jìnnà sí gbogbo nǹkan tó bá jẹ́ ẹbọ. Eléyìí àádàdó bíbá àtúmọ̀ tẹ̀síwájú níbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ń bẹ̀. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.